irú ìhà wo ni àwọn èèyàn kọ sí sinimá Bàbá Latin? Ṣé wọ́n fẹ́ràn ẹ̀ ni àbí wọn ò fẹ́ràn ẹ̀? Ajagunta ni wá ni mò ń sọ nípa ẹ̀. Báwo làwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ sinimá yìí sí? Kí ni nǹkan tí wọ́n rí nípa ẹ̀? Ẹ jẹ́ á jọ yànnàná ẹ̀ nínú fọ́nrán yìí. Ẹ kú ìkàlẹ̀. Ẹ ǹlẹ́ o ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín. Èyí tá a ti wò, èyí tó ń bọ̀ lọ́nà tàbí èyí tó ṣẹ̀ṣẹ̀ jáde. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín tí nǹkan ṣalábàpàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe sí bíbáyìí kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yẹn. Kí wá nìyí tá a mú wá fún yín lónìí? Ajagunta ni wá apá kẹta. Ajagunta ni wá apá kẹta. Ṣé ẹ ti wo apá kìíní? Ẹ wo apá kejì lórí Mr. Latin TV lórí YouTube. Ọ̀gbẹ́ni Bọ́lájí Amúsàn, Mr. Latin, wọ́n rí eléyìí kọ. Wọ́n kọ eléyìí tó dẹ̀ jẹ́ pé ọ̀kan gbòógì àrà ọ̀tọ̀ ni. Ẹ tiẹ̀ ká máa bá Ọ̀gbẹ́ni Bọ́lájí Amúsàn ká máa bá wọn dúpẹ́, ìyẹn Mr. Latin, wípé Ajagunta ni wá apá kìíní ó ti wọ 1 million views lórí YouTube báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ó ti wà ní 1 million views bá a ṣe ń sọ̀rọ̀ ìyẹn Ajagunta ni wá part 1. Ṣé ẹ wá rí i pé ìyẹn gan lásán ó jẹ́ kí a mọ̀ pé àwọn èèyàn wo sinimá Ajagunta ni wá yìí. Bàbá Latin máa ń kọ fíìmù ṣùgbọ́n eléyìí ó tún yàtọ̀, àti pé production yìí ó tún quality yàtọ̀ gidi gan. Kò sí sinimá Bàbá Latin tí ó ti surpass 500 rí. Ẹ lọ wò ní channel yẹn, kò sí tó surpass 500 rí. Ajagunta ni wá, inú àwọn èèyàn ń dùn sí sinimá yìí. Àwọn èèyàn fẹ́ràn ẹ̀ gan. Àwọn èèyàn fẹ́ràn ẹ̀ gan tí wọ́n tiẹ̀ lè fi wò bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ wá rí Ajagunta ni wá part 2? Òun náà sì ń ṣe dáadáa lọ́wọ́. Ó ti fẹ́ dé 600,000 views báyìí. Òun náà ṣe dáadáa lọ́wọ́. Ṣùgbọ́n ṣé ẹ wá lérò pé Ajagunta yẹn ó yẹ kí Mr. Latin ṣe dé part 3? Àbí kí ni nǹkan tẹ́yin rò? Ṣé ẹ lérò pé apá kejì níbi tó tán sí yẹn náà ló yẹ kó tán sí? Ṣé ẹ mọ̀ pé ẹ̀kọ́ kan tá a kọ́ ń bẹ̀ ni pé ohun ọwọ́ mi ò tó màá fi gàngàn fà. Ó máa ń lẹ́yìn o. Ó máa ń lẹ́yìn gan. Ṣé ẹ lérò pé níbi tó tán sí yẹn ni ó yẹ kó tán sí? Àbí ìtàn yẹn ṣó yẹ kó sì continue? Torí eléyìí ó ní agbára. Ajagunta ni wá part 3 bóyá ó ṣì ń bọ̀ lọ́nà látọwọ́ Mr. Latin, àmá jẹ́ kẹ́ ẹ gbọ́. Torí àwọn sinimá kan náà ń sìn lọ́wọ́ yìí ó ti jáde látọwọ́ Mr. Latin. Gbogbo àwọn production tí Mr. Latin ṣe báyìí látòrí Ajagunta ni wá yìí ó yàtọ̀, ó yàtọ̀ gidi gan. The Crown Prince part 1 and 2. Fẹ́mi Adébáyọ̀ gan tún wà nù yẹn. Apá gbogbo wọn náà ni wọ́n jọ ṣe. 2 ẹ̀ ò tí ì jáde. Ajagunta ni wá. Do you want part 3? What should happen next in the battle? Drop your thoughts, drop your comments in the comment section. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ẹ kí n ṣẹ́nu mi dédé ṣíbí lábalábí tí mo dé yìí. Títí ìgbà míì tá ò tún fi pàdé, èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.